tí ń dùn mí bí ẹ ṣe fọwọ́ kojú ara mi ní dùn mí bọ̀dá Wáídì ń dùn mí. Bọ̀dá Wáídì ọ̀nì pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní dùn ọ̀hún. Bó ṣe ń sọ mo yẹ sọ fún bàbá mi sọ fún ìyá Wáídì pé ìyá Wáídì bá Wáídì sọ̀rọ̀ ọmọ yẹn sọ pé fọwọ́ kàn án lójú ìdí torí àwọn àdídárúkọ ògbóǹgbà náà. Gbogbo ìgbà tí n bá ti sùn ní bọ̀dá Wáídì máa wá jí mi, wọ́n á máa bá mi lájọṣepọ̀. Àjọṣepọ̀ kan ni wọ́n fi bẹ̀rẹ̀ o. Bóò náà ṣe bẹ̀rẹ̀, tí n bá ti sùn wọ́n á máa fọwọ́ ra mí nídìí, wọ́n á máa fọwọ́ ra mí lóyàn. Bàbá mi dẹ̀ ti jẹ nǹkan ìfẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ torí mi ò gbójú lásán ni. Àwa mẹ́ta ni ìyá mi bí fún bàbá mi. Ìkànnì wa kú, ó kọ àwa méjì. Ìgbà tí ìyá mi ń lọ, ìyá mi mú mi dání wípé òun máa mú mi lọ torí mo jóbìnrin, ọkùnrin ni bọ̀dá mi tí ó jẹ́ kejì. Bàbá mi ní rárá torí pé bàbá mi mọ̀ pé ìyá mi fẹ́ràn mi púpọ̀ jù. Bàbá mi ṣe sọ pé aláìní làwọn fẹ́ gbà. Ìyá mi tó bá ṣe máa gba ẹ̀ gbọ́kùnrin káwọn gba obìnrin. Bàbá mi ní lá. Ìyá mi ò sì fẹ́ lọ. Níṣojú ìyá mi báyìí ni bàbá mi ó ti mọ̀ bá gẹ́rù ìyá tó obìnrin tó padà gbé sínú ilé ni wọ́n ti mọ̀ bá sùn. Kì í ṣe ìyẹn lásán o. Ìyá àti ìyá mi wọ́n mọra wọn dáadáa, ọmọ ìlú kan náà ni wọ́n. Tó túmọ̀ sí wípé wọ́n ń ṣe mẹ̀lẹ́bí bọ̀ ọmọ ìlú kan náà ni wọ́n. Nígbà tí wọ́n pàdé ara wọn lÉkòó, wọ́n sọra wọn dọ́mọ ìyá. Báwo ni kíndé kan ni? Ibo lẹ ń gbé? Ibẹ̀ ni mò ń gbé. Ẹ̀mọ̀ ẹni tí a ti mọra láti ìlú tán wá dÉkòó, wọ́n wá jọ di mẹ̀lẹ́bí. Ọ̀rẹ́ mi ni o, kíndé kan ni o. Wọ́n jọ ń ṣe bẹ́ẹ̀ fúnra wa. Nígbà tó pẹ́ díẹ̀, bàbá mi sọ fún ìyá mi pé òun fẹ́ fẹ́ ọ̀rẹ́ rẹ̀ yẹn. Ìyá mi ní ọ̀rẹ́ mi ló fẹ́ fẹ́. Òòrùn gbígbọ́ ọ̀hún oṣù tó ń ṣe, òòrí ṣe ń ta mọ́. Ọ̀rẹ́ tèmi ló fẹ́ fẹ́, ọ̀rẹ́ mi. Tó bá ti yẹ kó ní sọ̀rọ̀ ẹ̀ mi, ojú òun fẹ́ kó máa fi wù ẹ́. Àṣé ìyá mi ló gọ̀. Àti bàbá mi àtọ̀rẹ́ wọn ni ọmọ ìlú wọn tó wà ní ọkọ tiẹ̀ lásìkò ìgbà yẹn. Àṣé wọ́n ti ń bára wọn lájọṣepọ̀ torí pé ọkọ tiẹ̀ máa ń nà, ọkọ tiẹ̀ máa ń bá a jà. Tí ẹ̀mí sì máa ń sọ pé àpẹẹlẹ kíní kan. So bàbá mi ní kí ló ṣẹlẹ̀? Ọkọ tó máa ń nà fẹ́ kúrò bẹ́ẹ̀ pé àwọn dẹ̀ fẹ́ fẹ́. Ìyá mi ní láéláé tó bá ti máa fẹ́yàwó láwọn ló fẹ́yàwó ń ta. Fọ̀rẹ́ mi sílẹ̀. Bàbá mi kọjá lẹ̀. Ó dẹ̀ fi ọ̀rẹ́ ìyá mi lòun fẹ́ fẹ́. Àǹtí Ṣeun. Ìyá mi ní mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀. Mo jẹ́rìí ẹ̀ kò ní gbà fún ẹ. Àṣé ìyá mi ń tanra rẹ̀ ni. Àṣé bàbá mi àtọ̀rẹ́ ìyá mi ti parí ọ̀rọ̀. Àṣé wọ́n ti ń dóra wọn lẹ́yìn tí bàbá mi ò sì mọ̀, tí ìyá mi ò sì mọ̀. Ẹ káàbọ̀ sí ètò Gbẹ̀nutọ́rẹ àti Ìṣọ́ Olúwaṣeun Àkànjí ló kọ mi. Ẹ wá nǹkan fìdílé kẹ́ni mo fi ti gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Èmi lọ́mọ jogún yóò làtàlùbọ́. Ọmọ òní nǹkan ìlàbí ṣe mọ́ lọ́ba. Ọmọ oníṣẹ́ máa bó ṣe òun ò dá. Wọ́n náà ń kó àwọn òsùn òun rà yóò dì sí ẹ lọ́wọ́. Ọmọ méjì gbọ́jọ́ ni mí. Ọmọ òjò jẹjẹ sí ọgbà. Ọmọ àfìrìbí dàgbà má fìrù ẹnà mi ara mi ò gbàyà. Ṣé ẹ rí lórí ètò lénìí mo fẹ́ sọ nǹkan kan. Àwọn fídíò tí mò ń post of recent lórí YouTube nípa Facebook boyfriend, mo tún ní àwọn kan wà tí wọ́n tí ì wo àwọn nǹkan tá a ti dọ́dún 3-4 sẹ́yìn ni wọ́n mú padà wá pé àwọn tó ṣe join wa o kán lè mọ̀ pa ti ṣe àwọn fídíò kan sẹ́yìn sí o ni mo ṣe mú àwọn fídíò yẹn wá. So mo dẹ̀ ti stop ẹ̀ báyìí, but if you want me to continue posting that video kò wá ní affect fídíò tí màá máa ṣe lójúmọ́. Àmọ́ tẹ́ ẹ bá ti wò máa stop ẹ̀. Tẹ́ bá ti mọ̀ wípé kí n mú padà wá comment ẹ̀ pé okay Aunty Ṣeun ẹ bring back the Facebook boyfriend. So ẹ̀rọ pé mo ẹ̀kọ́ tẹ̀tẹ̀lẹ̀ kéèké la máa ń post ẹ̀, but mo wá ṣe ní tó gùn at least ìmí 30 minutes, ìmí 25 minutes so that ẹ máa lè enjoy story yẹn lẹ́ẹ̀kan náà. In fact, if I have that power, I would have posted it once, but 2 hours ni ó jẹ́ ti pọ̀ jù. So bóyá jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ̀ sọ pé irọ́ là ń pa níbi story wa, ẹ ṣé o, irọ́ là ń pa. Àmọ́ ìjọba yín tẹ́ fi ń ṣe nǹkan ìbàjẹ́, Ọlọ́run á tú síta. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀ torí pé ẹni tó bá bá lọ ló bá kú, àwọn ọmọ bá bọ̀ ni. Ìyá mi ní rárá láìláì àwọn ọmọ pọ̀rẹ́ àwọn ò ní gbà. Ìyá Wáídì ò ní gbà. Wáídì lórúkọ ọmọ wọn. Ọmọ 3 làwọn náà bí, ọmọkùnrin 3. So ìkan wọ́n ti bí kán tó fẹ́ máa yẹn ni wọ́n ti bí kan. So 2 ni wọ́n bí fún máa yẹn. So àwọn mọ̀ pé ìyá Wáídì ò ní gbà. Nígbà tó ṣáàyà níjọ́ kan ni màmá mi wà nílé. Ìyá Wáídì wá kí wa. Ilé má ti sú o ní máa lọ lẹ́yìn ni. Ó ní bí lòun ó sùn. Ṣọ́kọ yóò sọ fún yín ni. Àwọn ní ọkọ mi sọ fún mi bí ti báwo. Èmi mọ̀ kó wọ́n sọ fún yín o ló bá tẹ̀lé báyìí gẹ̀. Bá ní okay o, òun á máa lọ ń gbà náà ló bá lọ. Bí bàbá mi ṣe dé nìyẹn.
ìyá Wáídì ńkọ́ ìyá mi ní ìyá Wáídì ńkọ́ ṣé ìyá Wáídì bá wa gbé bí ni. ìwọ ọmọbìnrin ó ti lé lọ ó fẹ́ kọ́kọ́ rẹ lọ pálálẹ̀ ìyá mi ó ti lé lọ bíi ti bá ọkọ sọ fún mi kó wọn àtọkọ òun jà ó lóun wá kí mi ni ìrọ̀lẹ́dẹ̀ tí ń rọ̀ kó máa lọ lé rẹ̀ ló ní pé sọ́kọ mi ò sọ fún mi ni bàbá dúdú ṣé ìṣe kan tí mò ń lò má ṣe jẹ́ rorokuro kò possible ìyá Wáídì ò wá gbà fún ọ kò possible mo jẹ́rìí ìyá Wáídì máa jẹ́rìí bàbá mi bá ní òun bọ̀ bàbá mi jẹ́ ìdọ́kadà nígbà náà ó ní mọ́tò bọ̀wọ́n dọ́kadà àti mọ́tò àtọ̀kadà wọ́n fi bá wọn ṣiṣẹ́ ni mẹkáníìkì bàbá mi mẹkáníìkì tó sì rí ṣe ni mẹkáníìkì tó rí ṣe nínú ọgbà bàbá mi ló ní ilẹ̀ tán fi ń ṣiṣẹ́ wẹ́dà wà ń bẹ mẹkáníìkì wà ń bẹ tí wọ́n sọ fún bàbá mi so kò sẹ́tí bàbá mi ò kì í gbà pọ̀ mẹkáníìkì gẹ́gẹ́ ni bàbá mi bá gbéra bá ń kọ̀kadà zoom ó dilé àwọn ìyá Wáídì ìyá mi dúró ìyá mi ò ronú sùn àti ṣé ohun òkèrè ńgbà tí mò ń sọ̀rọ̀ yìí mo mú in sọmọ àgbésóhùn lọ sóko mo mú ìyá Wáídì dáadáa pẹ̀lú ìyá mi bí ọ̀rẹ́ ni wọ́n bọ́dá mi náà sì mọ̀ wọ́n nígbà tó yá tí bàbá mi ò wọlé wá sùn ìyá mi bá sùn gbọ́dọ̀ àrò ọjọ́ kejì bàbá mi àti ìyá Wáídì náà jọ wọlé nígbà tó ń wọlé bàbá mi kí ìyá Wáídì jókòó sórí iṣẹ́ àwa room and parlour nílé wa táwa ń gbé bàbá mi ló kọ́lé bọ̀ face na face òní room and parlour là ń lò bàbá ní ìyá Lágbájá ìyá mi yẹn sórí ìyá Wáídì yìí ó fẹ́ fẹ́ mi ìbá yàrá mo fẹ́ fẹ́ ní ìbá yàrá mo sì fi fọwọ́ gbà ẹbọ rẹ ni ẹ má jọ máa sọ̀rọ̀ yín lọ ni ẹjọ́ máa wà ń kó lẹjọ́ máa ṣe kinní lọ ìyá mi ní ìyá àwọn oníbèrè kan sáwọn lè béèrè bàbá mi tó bá ń tọpọ lórí owó tá à ń sọ yìí o àwọn ò sí ní kọ́nà o a wà nínú yàrá bàbá mi pè mí ó pè gbọ́n mi ó ní kó jókòó àwọn àgbà yẹn a sì pé mẹ́ta tó ti èmi náà bí láàsì a sì pé mẹ́ta so ẹ̀gbọ́n mi tó wà láàrin òun ló ṣaláìsí nínú wàhálà àti ìdààmú yìí náà ni so wọn abọ́ta ó bá ní ẹ jókòó ìyàwó ìyá yín rèé ẹ ṣáà ti pọ̀ rẹ̀ ìyá yín ni ó sì ti wá ti di ìyàwó lọ́ọ̀dẹ̀ mi so ìyàwó ìyá yín ni o àwọn táwọn ò mọ nǹkan kan ìyàwó ìyá yín fẹ́ so ẹ bí wọ́n ṣe ń ṣe sí ìyá yín lẹ́sìn náà sísìn yóò dán mú wọn rẹ̀ wá yóò sì mọ wá bí wá sùn ó lè má ti máa fara síbí mọ́ àmọ́ tó bá ti yá tí yàrá kan bá ti sílẹ̀ ní ìsinyìí mo sọ fún ìyá tó wà ní yàrá tó kàn gò sí wípé mo fẹ́ lo yàrá òun so yóò lọ bẹ́ẹ̀ ni ìyá Wáídì òjò sí bó ṣe jẹ́nu ìyá mi báyìí mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ìyá Wáídì gbogbo ohun tọkọ mi sọ ṣé bẹ́ẹ̀ ni wọ́n náà mo ti bá yín sọ̀rọ̀ ni wọ́n náà mo ti bá mi sọ̀rọ̀ ọkọ mi sọ pé òun ti bá mi sọ̀rọ̀ wípé kó wá jórogún mi ìwọ tí mo mọ́kọ rẹ wọ́n ní tí bàbá mi ó dáhùn ṣé ẹjọ́ ọmọ ìyá ni àbẹ́jọ́ ọmọ bàbá ẹ̀ ń sọ máa gbolé kan náà ìlú ló pa yín pọ̀ ìlú òun ló pa yín pọ̀ ìlú ló pa wá pọ̀ ìlú ló fi wá lọ gbé ọ̀rẹ́ mi olóhùn ìsọ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ọ̀rẹ́ mi tí ń wọlé tí ń jáde olóhùn ìsọ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ mo ti gbọ́ ló wá fẹ́ fẹ́ lé mi tí wọ́n bá ti ya ìka ọ̀dájú èèyàn só yẹ kí wọ́n náà ìyá Wáídì kó ya ìka ọ̀dájú èèyàn ìyá Wáídì bá ní ẹ má pè mí lọ́dájú èèyàn o akérèdé ṣé ni mo fẹ́ ra mi ni ṣe bọ́kọ yín ló fẹ́ mi léyìn ojú ò tí o ni ojú ò lè ti òun o bọ́kọ bá kọ ni ọkọ là fẹ́ tó o sì wá ń lé ọkọ èmi àtọkọ mi àlájọṣepọ̀ mọ́ tó o wá ń lé ọkọ tiẹ̀ kò sí wàhálà ṣé bẹ́ẹ̀ lẹ́ fẹ́ fẹ́ kò sí láburú ẹ yóò mọ̀ wá bí wọn àmọ́ sùn kò sí wàhálà ó láǹtí ṣeun ìyá Wáídì máa ń wá tó bá sì wá ní ó dáná gbogbo náà sí gbogbo owó jẹ wọn sì bí ìyá mi dá kó sọ nǹkan kan bẹ́ẹ̀ ni ìyá mi jẹ́ nǹkan tó jọ pé nítorí tí bàbá mi ti tírú bàbá mi ó sùn bàbá mi máa ń fẹ́ ó dàgà kan tí bàbá mi ní tó máa ń kó bọ̀ sí bàbá mi ó sùn so àwa àti ìyá mi lájọsùn rí bẹ́ẹ̀dì
bọ̀dá mi náà àgbà yẹn òun máa sun kínní bọ̀ tó wà láàrin wa yẹn kò ní strength, kò lágbájá, kò dá pé ojoojúmọ́ ìdínkúfọ̀ là ń dìde ni. Ibi wàhálà yìí kákọ́ mọ́ kí àmì kí bàbá mi máa fowó oúnjẹ lẹ́ẹ̀lé, kí bàbá mi àti àmì máa jà, wọ́n ráyè tọ́jú ọmọ ẹ̀gbọ́n òun tó wà láàrin yẹn rí bí yẹn ṣe kú nìyẹn. Níjọ́ tó kú báyìí bàbá mi ní ó ti fojú owó pa ọmọ, oògùn tó fẹ́ fún ìyá Wáídì jẹ òun lọ́wọ́ wọn rẹ́ gbé jẹ. Ìyá mi ní èmi ò fún ìyá Wáídì lóògùn jẹ, kí mo ti fẹ́ fún lóògùn jẹ tí bò ló fẹ́ kò sí wàhálà ń bẹ, kí wà ní tèmi bẹ̀ tí mo fẹ́ fún lóògùn jẹ. Ọ̀rọ̀ ìsá àtú ìyá mi àti bàbá mi ká. Ìyá mi bá ní òkè káwọn ọmọ wọn lọ ní rárá o, ìkan lóhùn àmì ilé mọ́bìnrin tó kéré ó bá ní rárá o, ó fòbìnrin múlẹ̀, ọkùnrin a máa mọ́kùnrin lọ. Ọkùnrin náà ti jẹ́ ìyá mi gbìyànjú kí n má fi dúró sọ́dọ̀ bàbá mi, ìyá mi gbìyànjú gidi gan, àmọ́ bàbá mi ò gbà. Bàbá mi ní là òun àmọ́mọ́ òun ni ó sì ń tá ṣe sí ló bàbá mi lágídí, ó sì burú bí ìyá mi ṣàṣẹ mú ẹ̀gbọ́n ọkùnrin lọ́nà tèmi dúró. Mo sunkún jọ́ náà lọ́hùn. Nígbà tí mo wọlé ìyá bàbá mi ní pé kí n má sunkún, bàbá mi lọ ra pọ́ngilá wá fún mi. Pọ́ngilá yẹn gbà yẹn kò sí mọ́ nísìn, ó ní bó ṣe máa ń rí igi tí ló máa wà ní jẹ pọ́ngilá bàbí súwìtì náà kàn fi igi sí ní pọ́ngilá yẹn kò dàbí àwọn tó ń ṣe ní ìsìn olóbóró lórí old one yẹn. Ó ní wọ́n hàrà fún òun, ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní mú yẹn pé wọ́n ra bisikíìtì fún òun, so inú òun ti ń dùn pé àgbà tí àwọn ti wá lọ́dún wọn á jẹ bisikíìtì. Ó ní bí ìyá Wáídì ṣe dé pẹ̀lú Wáídì nìyẹn. Wáídì yẹn ló bí sílé ọkọ àárọ̀ tó kọ́kọ́ lọ. So ọkọ ọmọ tó bí fún wọn bẹ́ẹ̀ bàbá yẹn ò gbà kó gbọ́mọ òun lọ. Òun náà kò tiẹ̀ fẹ́ kó wọn torí yẹn ò tiẹ̀ kó kọ́ ọmọ lọ. Ó kàn mú Wáídì tí sọmọ bàbá yẹn ló wà mú wá sílé wa. Nígbà tó dé ìjọba àkọ́kọ́ ó wá sọ oúnjẹ agbóúnjẹ fún mi, ibi téèyàn ò sọ lọ́wọ́ à ń bẹ kò fi pa mí, agbóúnjẹ fún mi. Àmọ́ tó bá ti di alẹ́ torí sítírùmù lèmi àtọmọ rẹ̀ ó sùn, òun àti bàbá mi ni ó sùn nínú yàrá. Tí ẹ pé ìyá mi báyìí ìgbà mí ìyá mi ó tẹ̀ ní sílẹ̀ fún mi ní yàrá tí ó ní sùn, tí bàbá mi fẹ́ sùn yàrá gan yóò tẹ̀ ní fún wọn yàrá tí ó ní àsùn ni wọn lè sùn yàrá wọn. Yàrá dibi tí ilé wọ báàgì aṣọ mi ti bá gbé sẹ́yìn ilẹ̀kùn ní sítírùmù, ẹ̀yìn àga sítírùmù, ibẹ̀ mo ti máa múra. Tí bá ti wá sùn alẹ́ bàbá mi àga gbọ́rọ̀ yẹn tí bàbá mi máa fi jókòó níbo yẹn bọ́ ṣe àga yẹn ibẹ̀ mo fẹ́ mọ́ sùn. Ìgbà tó yá mi ò sùn bẹ̀ mọ́, wọ́n ní mo sórí ṣíà. Nígbà tó yá wọn rẹ̀ ní fún mi, wọ́n ní mo fẹ́ ní sùn. Wáídì yẹn wá ní nǹkan kan lọ́dọ̀. Wáídì tá à ń sọ ti dàgbà, àmọ́ a máa tọ̀ ọ́ lé, ó máa ń tọ̀ ọ́ lé, òun náà sì gbẹ̀lé fún tí wọ́n fi sùn. Ìgbà tó yá ìyá rẹ̀ ní ẹjọ́ mọ́ sórí ẹ̀ nínà ó. Nígbà tí yẹn sọ pé ẹgbẹ́jọ́ wà sórí bí yóò sórí àga inú àwọn sùn lẹ́lẹ̀, ó jù mí lọ fínfín o. Wáídì tá à ń sọ yìí at least ó jù mí lọ kò jù mí lọ á gba bí ọdún 7 lọ́wọ́ mi kẹ́lẹ́ mo bó ṣe dàgbà sí. Àmọ́ ó ní ìpátá tá bá ti wájú sùn a máa tọ́ bọ̀ mí lóbo. Ìgbà tó yá nìyẹn bó ṣe dípò aṣọ di iṣẹ́ nìyẹn. Tá bá ti sùn táwọn ìyá mi àti bàbá mi bá ti sùn sínú ilé táwọn ṣe tiwọn. Àmọ́ nígbà tó ń tọ́ bọ̀ mí lóbo yìí mo sọ fún bàbá mi pé tí má ti sùn bóyá Wáídì mo ń fọwọ́ kan ojú ìdí mi. Bàbá mi wá sọ fún ìyàwó ẹ̀ pé irú eré wo ni Wáídì ń bọ́ wọn yìí ṣe, ọmọ yìí ní Wáídì máa ń fọwọ́ kan lójú ara. Bí mo ṣe bí wà ìyá ẹ̀ nìyẹn pé ogún òun náà fọwọ́ kan lójú ara yẹ́ ṣáà ná bí ẹ̀ bá ti fẹ́ sọ̀rọ̀ má dẹ́jọ́ rẹ o, má fún ní nǹkan o, kọ́ má sọ pé òun fọwọ́ kan lójú ara o, má ṣe kíní kan o. Bí mo ṣe kó wàhálà mi ẹkún Wáídì náà ló pè mí pé sí bàbá mi sọ̀rọ̀ òun náà wọ́n sọ nǹkan tó sọ mọ́. Wáídì ló tún bá mi ṣìpẹ̀ fún ìyá rẹ̀ torí Wáídì yẹn bẹ́ẹ̀ ni bóun ń pàṣẹ fún ìyá ẹ̀ ó lè gbódìdí èèyàn lẹ́ẹ̀kan náà. Àtijọ́ ń bá kádàrá wa lọ báwọn gbogbo àpò máa fọwọ́ kan ojú ẹ̀ máa ní Wáídì ń dùn mí bí ẹ ṣe fọwọ́ kan bọ̀dá mo ń pè wọ́n bọ̀dá Wáídì ń dùn mí bí ẹ ṣe fọwọ́ kan ojú ara mi ní dùn mí bọ̀dá Wáídì ń dùn mí. Bọ̀dá Wáídì ọ̀nì pẹ̀lẹ́ kò ní dùn ọ̀hún. Bó ṣe ń sọ mo yẹ sọ fún bàbá mi sọ fún ìyá Wáídì pé ìyá Wáídì bá Wáídì sọ̀rọ̀ ọmọ yẹn sọ pé fọwọ́ kan lójú ìdí torí àwọn àledárúkọ ògbóǹgbà náà. Kàkà kí ìyá Wáídì kó yanjú ọ̀rọ̀ yìí kó kìlọ̀ kó pín wa níyà kó mọ̀jà sún papọ̀ sórí orí ẹni kan náà mọ̀ èmi ló mọ máa bú tẹ̀lé wo Wáídì má dọ́dọ̀ rẹ o, kọ́ mọ̀ sọ pé o tún fọwọ́ kojú òbó rẹ o, Wáídì má dọ́dọ̀ rẹ o. Nǹkan tí ìyá Wáídì ń sọ káàkiri nù àǹtí Ṣeun bó ṣe ń ṣe nìyẹn.
secondary school JS1 JS2 JS3 Wáídì ó ti drop out ó lóun ò lọ school mọ́ ó lọ ń kọ́ṣẹ́ furniture ó ti stop tọ̀ ó ti mẹ́rin náà lára tílẹ̀ bá ti ṣú táwọn bàbá mi bá ti wọnú ilé ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí ìyá mi dẹ̀ ń dágbé wọn jẹ ìyá mi ò tẹ̀lú sí wá bá mi kódà bí ìyá mi dákọ́ wá bá mi school bẹ́ẹ̀ ni ìyá mi fi mí lẹ̀ lọ́mọ ọdún 12 ọmọ ọdún 12 mo ṣe wọ JS1 lẹ́yìn ọdún 5 tí ìyá mi lọ tán mo fẹ́ ṣe graduation ìyá mi fẹ́ wá a sì máa ń lọ lé kéwú bàbá mi ò fi ṣeré ó lọ lé kéwú ìyẹn ní ọdún mo gbà tí mo fẹ́ ṣe graduation ṣá ìyá mi náà fẹ́ wá bàbá mi ní láì kò gbọdọ̀ wá ìyá mi rán yàn sí mi tó fún mi ní nǹkan ọ̀dọ́ ìyá mi màmá ń ríra ní kọ́nàkọ́nà o àmọ́ mi lè sọ fún ìyá mi pé Wáídì ó ń fọwọ́ kàn mí nínú òbò torí tí n bá sọ fún ìyá mi lè já wá bẹ́ẹ̀ kọ́lọ́ dé tó ń di wàhálà bàbá mi ò sì ní gbà pé ìyá mi mọ̀ mi lọ torí bàbá mi mọ̀ pé mi lẹ̀mí ìyá mi ó fẹ́ fòrò ìyá mi ni ìyá mi sì kọ̀kọ̀ lọ lé ọkọ mọ́ bàdá mi ti ṣetán ti wọ higher institution gan ìyẹn àkọ́bí wa ti wọ higher institution ìyá mi ṣàṣe gbogbo ẹ̀ àti ṣeun nígbà tí mo ṣetán ní SS3 èmi àti Wáídì ó ti mọ́ wa lára ìyá rẹ̀ sì mọ̀ ká bára wa sùn àìmọye ìgbà tí ìyá rẹ̀ ti kà wá dáadáa tí ìyá rẹ̀ sì máa ń gbójú kúrò ń bẹ̀ mo wá fọ̀rọ̀ lọ ọ̀rẹ́ mi kan ìgbé lápẹ́já nǹkan báyìí torí mi gan ti nífẹ̀ẹ́ Wáídì nǹkan bá ní ṣé Wáídì ṣé ojú ọmọ dáàdì mi mo ní kì í ṣọmọ dáàdì mi ṣojú ọmọ ẹbí mo ní kì í ṣọmọ ẹbí wa wípé ṣàṣàlẹ̀ bó ṣe jẹ́ ẹ máa fẹ́ra yín ó ti ṣe furniture tó ti wà òkè tó ti gbálé gan ó ti gbálé síta furniture tó ti bọ́ JS3 lòun ti kúrò ní school ṣẹ̀ṣẹ̀ pé ó jù mí lọ dáadáa bó lè jẹ́ pé education yẹn ò lọ dáa kò lọ dáadáa bẹ́ẹ̀ náà ó ṣáà ti kọ́ furniture ọlọ́run dẹ̀ gbà fún iṣẹ́ furniture a sì ti wá nífẹ̀ẹ́ ara wa mo nífẹ̀ẹ́ rẹ̀ débi pé mi lè sọ tiẹ̀ o because kò ní nífẹ̀ẹ́ mi kan tó fojú mi rí kó fojú mi rí bàbá mi lóhun olówó gbára láti rán mi lọ léèwé mọ́ ìyá mi lóhun ràn mí ó ní rárá wọn bọ́ òun tọmọ òun kí n lọ kọ́ṣẹ́ bàbá mi máa kọ́ṣẹ́ tọ̀ ẹ̀wọ̀n ti lágbára bàbá mi lágídí gan gbọ̀tá à ń sọ ibi tí wọ́n 17 boys bí àyìn tí ń ṣà tí wọ́n máa ní mo fẹ́ dọ̀bù dà Wáídì bàbá mi ní kí ló fẹ́ lọ síbẹ̀ ìyá ìlú máa sọ ìyá Wáídì máa sọ pé ṣe bí bọ̀dá rẹ̀ lẹ́jọ́ lọ yíwọ ló mọ̀ súnbẹ̀ bàbá mi lóò lẹ́nu tó sọ pé mọ́ lọ tí ìyá bá sì ń pé kí n lọ màá lọ náà ni ìgbà mi Wáídì sọ fún ìyá pé mọ́mí ẹ sọ fún lágbájá ẹni mo ní ó wá ìyá ìlú máa sọ fún pé bàdá rẹ̀ ni ó wá Wáídì ni ó wá ó sì mọ̀ pé màtí Wáídì ń dóra wa ni tí n bá dé rẹ̀ bóyá ó lo oògùn kan tọmọ tó wá rògbò máa wá báwọn tí yìí ò wá yàrá mi ni ó ti lò ìgbà míì tabájọ sùn tabájọ jí tó bá bá mi lájọṣepọ̀ tán táwọn girlfriend bá wá á máa sọ fún wọn pé àbúrò òun lèmi ó sì ń dó mi nítorí kó bọ ní òbò mi ó sì ń pè mí lábúrò rẹ̀ àǹtí ṣeun Wáídì ń bá mi lájọṣepọ̀ ó sì ń pè mí lábúrò rẹ̀ ibi tí wọ́n ti bí mi máa sọ fọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ mi pé báyìí ní àbúrò rẹ̀ ibi tí wàá wò ó ṣe máa pè lábúrò rẹ̀ sójú ọmọ ìyá rẹ̀ bóyá ló jábàálẹ̀ mi ó ń bá mi tún àti jọ ìrọ́kùnrin mi ó gbọ́dọ̀ rí mi pẹ̀lú ọkùnrin mi bí ẹ̀ sì ní ó kù sí wàhálà pàṣípàdé ọ̀rẹ́ wa bó ṣe ní pé òun ní ọmọ ọ̀rẹ́ kan ọ̀rẹ́ yẹn bàbá ọ̀rẹ́ wa yẹn òun ní bàbá rẹ̀ ló ń ṣe ìṣègùn ọkùnrin ni ó wá sọ fún un pé àkóbò òun kà fẹ́ ṣe ògùn fẹ́ ìyẹn ní ìyẹn wà ló bá káǹtì wa wọ́n ní kó òun gé irun wájú òun irun ẹ̀yìn òun ìkànnà ọwọ́ òun mẹ́rẹ̀ẹ̀rin ìkànnà ẹsẹ̀ òun irun àbí wọ́n ṣáà má àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n pèpè ẹ̀tọ́ wọ́n ní kó òun fi sínú oúnjẹ fún un onírúnjẹ òun wọ́n lè fi sí fún báyìí tó bá ti lọ bẹ̀ òun kò máa ń dáná fún wọn òun fi sínú oúnjẹ fún wọn bó ṣe di pé ìyàwó ọ̀rẹ́ mi àti ẹ̀wọ́ ọ̀nù èyí tó ṣe ògùn fẹ́ fún wa ọkùnrin náà ní ìbọn ọmọ skul wa ni bàbá tiẹ̀ ń ṣèṣègùn òun ló má káǹtì wa bẹ́ẹ̀ ni òun ló má káǹtì wa tá a lò torí àti kó lọ sọ́dọ̀ àáfàá kan èmi pẹ̀lú ẹ̀ tí mo ní pé a fẹ́ ṣe iṣẹ́ kan ọ̀rẹ́ mi náà ló mú mi lọ táàfà yẹn ni pé ó dangerous fún éèjì wa láti wà fẹ́ ṣoògùn fẹ́ sọ́kùnrin wọn ní ó mọ kíní mùtá máa bá wa ṣe mùtá wò ni kíni onímọ̀ ṣoògùn sọ̀rọ̀ fáwọn táwọn máa fẹ́ ṣe exam oníṣègùn ni bàbẹ́ bá ṣe gan nìyẹn tí ẹ̀ ṣe máa bá wa ṣe
tó ní ṣé máa rí àwọn nǹkan yẹn mú wá. Kódà ojú wa ló ti gbé o, gbogbo ohun tó ṣe, àwọ̀ tó fi kún, gbogbo everything ojú wa ló ti ṣe. Bó ṣe ń kà níwèé lójú, ó sọ pé màá ṣe fún mi, mo dẹ̀ bẹ̀rẹ̀ sí fún jẹ. Mo bẹ̀rẹ̀ sí fún jẹ àti ṣe mo fún jẹ débi wípé tí ò bá rí mi, àti wá jọ ń gbé bí ọkọ àti ìyàwó nínú ilé àti ṣe kí ló wá ṣe lẹ́yìn ìgbà yẹn. Ibo gangan lọ̀rọ̀ wá gbé dúró, kí ló wá fa bálọbálọ àbọ̀. Ìyá Wáídì.